الحمد لله الذي لا شريك له في ربوبيته ولا شريك له في ألوهيته ولا شريك له في أسمائه وصفاته. أصلي وأسلم على نبينا محمد وآله وأصحابه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. عباد الله، اتقوا الله تعالى واعلموا بأن الله خلق الكون وما فيه لتحقيق عبادته وحده لا شريك له. قال الله عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. أنزل الله القرآن كله لبيان عبادته وحده لا شريك له. قال الله عز وجل: كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله. أرسل الله الرسل كلهم لبيان التوحيد. قال الله عز وجل: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. نسأل الله عز وجل أن يجنبني وإياكم من الشرك وأهله إنه على ذلك قدير. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba wa. Ọlọ́run ọba tá a dúpẹ́ fún òun náà lọ́ba tó jẹ́ pé kò sẹ́ni kankan tí ó lè ṣe kan nínú àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe. Gbogbo iṣẹ́ tó Ọlọ́run ọba ń ṣe lókè sánmà lórí ilẹ̀ Ọlọ́run kò sẹ́ni kan tó lè tún ṣerú ẹ̀ lẹ́yìn Allah. Tọ́lọ́run bá ti lóhun ṣe nǹkan báyìí òun ṣe nǹkan báyìí ní tí ń ṣe yẹn kò sẹ́ni tó tún lè ṣe mọ́ lẹ́yìn rẹ̀. Ọba tá a dúpẹ́ fún yín náà lọ́ba tó jẹ́ pé gbogbo tó ní ká fi sin wọn tó pè lẹ́sìn fún wa yé pé ká máa fi jọ́sìn fún un kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ sí nínú gbogbo àwọn ẹrú ẹ̀ lẹ́yìn òun nìkan. Gbogbo orúkọ Ọlọ́run ọba Ọlọ́run nìkan náà ló tó jẹ́ bẹ́ẹ̀, kò sẹ́nìkan tá a lè forúkọ náà pè lẹ́yìn Ọlọ́run. Gbogbo àwọn ìròyìn Ọlọ́run ọba tí Allah fi ròyìn ara inú al-Qur'an tá Nábì fi ròyìn rẹ̀ sallallahu alayhi wa sallam, kò sẹ́nìkan tá a tún lè fi ròyìn lẹ́yìn Ọlọ́run. Nǹkan méjì náà ló wà: al-khaliqu wal-makhluq. Ọba dẹ́dà lẹ́yìn ọba dẹ́dà gbogbo tó kù pátá ẹ̀dá Ọlọ́run. Gbogbo tá la wọ́n ń ṣe kọ̀sọ́kan nínú àwọn ẹ̀dá Ọlọ́run tó lè ṣe. Kò sẹ́nìkan tá a gbọ́dọ̀ máa gbé tóbi bí Ọlọ́run. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó bá Nábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé ẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn sàhábà rẹ̀ lápapọ̀. Ibadallah, ẹ̀yin arúsìn Ọlọ́run ọba wa, à ń jẹ́rìí pé kò sọ́ba tó yẹ ká ṣe tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa lẹ́yìn Allah. Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni, ẹrú Ọlọ́run ọba ni. Ànábì ojú bá yẹn lọ, òjíṣẹ́ Ọlọ́run, ẹrú Ọlọ́run, Abdullah wa rasuluhu. Ìkẹ́ Ọlọ́run kó bá Nábì àtàwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Ibadallah, ẹ̀yin arúsìn Ọlọ́run, ẹjá lọ lè mà tá a bá mà tẹ́lẹ̀ àjọ dá wa lójú tí máa ń dàrú mọ́ wa lọ́wọ́. Ìpè Ọlọ́run bá aláàdá gbogbo ń taari àti ń taari àtàwa náà torí ká wá fi ìjọ kan Ọlọ́run rinlẹ̀. Ọ̀kan náà lọ́lọ́run. Ìmáa sí nǹkan míì yàtọ̀ sí Ọlọ́run ni wọ́n ń pè ní ẹbọ. Òun làwa ń dà pé nílẹ̀ Yorùbá ní ìṣẹ̀ṣe. Ẹ rí i pé láti bí ọdún kan sísìn àbí bí oṣù bí mẹ́fà sísìn àwọn oníṣẹ̀ṣe wọ́n ti ń rúra. Àwọn oníṣẹ̀ṣe wọ́n tún ń polówó ẹbọ wọn. Àwọn oníṣẹ̀ṣe àtàwọn mùsùlùmí oníṣẹ̀ṣe èyí ni àwọn mọ̀náfìkì tí wọ́n darapọ̀ mọ́ wa tó jẹ́ pé wọ́n jọ ń ṣiṣẹ̀ṣe ni. Àwọn mùsùlùmí tí wọ́n darapọ̀ mọ́ wa tó jọ ń ṣiṣẹ̀ṣe ni wọ́n pè ní munafikun. Àwọn tí wọ́n wá mọ́sálásí ni wọ́n pè ní mushrikun. Ṣẹ́ra àwọn méjèèjì wọ́n fẹ́ ṣe àwa mùsùlùmí tá a dúró déédéé, wọ́n fẹ́ ṣe wá lọ́nà. Àwọn oníṣẹ̀ṣe ìpìlẹ̀ àwọn ń pè wá, wọ́n ní ká máa bọ̀ wá, wọ́n ní ìsìláàmù kò kí ṣẹ̀sìn Ọlọ́run, wọ́n lẹ́sìn àwọn Lárúbáwá ni. àwọn kan náà wọ́n tún lẹ́sìn àwọn Lárúbáwá ní kì í ṣẹ̀sìn Yorùbá.
ẹ rí i pé eléyìí ariwo rẹ̀ wá ń pọ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí lórí social media. wọ́n ní Islam kò kí ṣẹ̀sìn gbogbo ayé, ẹ̀sìn àwọn Arabu. kan tó wá da ọpọlọ àwọn èèyàn rú, kan tó ba nǹkan jẹ́ lérí ilẹ̀ Ọlọ́run, kan tó ṣe àwọn èèyàn lọ́nà, yóò dá káwọn ọ̀fẹ́sìn kan máa pariwo wípé ìṣẹ̀ṣe kò kí ṣọ̀nà, ẹbọ kò kí ṣe ọ̀nà, orí burúkú ni wọ́n ń pè bẹ́ẹ̀. ìsìn Ọlọ́run ọba lọ́kan òun lójú ọ̀nà, ìṣìnà ni ká máa gbé ní tọ́lọ́run ọba aláàdákalẹ̀ ká máa wá sìn. níjọ́ tó bá ti gbọ́ yé pé nǹkan méjì náà ló wà, ọ̀rọ̀ tí ń sọ yóò tètè yọ. al-khaliqu wal-makhluq, creation and creator. Allah lọ́ba dẹ́dà, gbogbo tó kù lẹ́yìn Allah pátá Ọlọ́run ló dá gbogbo ẹ̀, kò wá sí kan tó lè ṣe bí Ọlọ́run, nítorí pé wọ́n dá ní òun orí nǹkan kan dá. ẹni tí wọ́n sì dá kò gbọ́dọ̀ jọ Ọlọ́run, ẹni tí wọ́n bá dá ọ̀lẹ ni, ẹni tí wọ́n bá dá òkú ni, kò sí tẹ́lẹ̀ kò tó padà wá ní símọ́tọ́wáyá. ẹni wọ́n bá ti dá yóò máa jẹ́ ẹrú fọ́lọ́run. ẹni tí wọ́n ń darí lẹ́ni tí wọ́n dá, Allah nìkan ní darí gbogbo nǹkan. kò sálágbára lẹ́yìn Allah nìkan, kò sí alààyè tí ò ní kú lẹ́yìn Allah nìkan, kò sí ọlọ́rọ̀ tó jẹ́ pé kò ní bùkátà sẹ́ni kankan lẹ́yìn Allah nìkan. gbogbo tó kó pátá wọ́n ní bùkátà sọ́lọ̀ nù. ẹ̀mú kìíní kan wá ní tọ́lọ́wọ́n bá aláàdá tí ò ní bùkátà sọ́lọ̀. ọbẹ̀ ìlérí Jibiri, èdèrí anabi Daud, anabi wa Adam, anabi wa Ibrahim, anabi wa Muhammad sallam. gbogbo àwọn ẹyẹ, àwọn ẹran, gbogbo àwọn ajá, gbogbo àwọn ẹ̀dá Ọlọ́run ọba tí ń bẹ nínú gbogbo wọn ní bùkátà sí Ọlọ́run ọba wa. tó bá padà wá yá, gbogbo nǹkan padà wá parẹ́, yẹ wá ṣẹ́kù Allah nìkan. Ọlọ́run ní a'udhu billahi minash shaitani, Ọlọ́run ní kullu man 'alayha. Ọlọ́run bá ní gbogbo tí ń bẹ lérí ilẹ̀ pátá fáàní ló máa padà tán, ló máa padà kú, ní òní ẹ̀sìsì má. wa yabqa, yóò wá ṣẹ́kù dhul jalali wal ikram, ọba tó tóbi, ọba ọlọ́rẹ̀. ẹni tí ó ṣẹ́kù yẹn lọ́lọ́run. gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá, àbáwá mùsùlùmí tá ń darapọ̀ máwọn oníṣẹ̀ṣe táwọn ń jẹ́ mọ̀náfìkì, torí ń bẹnu wa tí ń wá mọ́sálásí, tí ń wá yídì, tí ń wá jímọ̀, tí ń lọ Mọ́kà, tí ń lọ múra àjọgbà Ramadan, tí wọ́n bá gbé orò dìde wọ́n jọ fi orò ni, wọ́n máa ń ṣe ẹ̀yọ̀ wọ́n jọ ṣẹ̀yọ̀ ni, tí wọ́n máa ń ṣe gunu wọ́n jọ ṣe gunu ni. ní sì ń pèrè lálàájì, kọ́lẹ̀ mi ń pèrè aláàfà, ẹ lè máa tẹ́ ń ṣe ọjọ́ ń lọ. Ọlọ́run bá aláàdá gbogbo ayé nítorí káwá fi ìjọ kan lọ nìkan rinlẹ̀, ká sì máa wá sin òun nìkan. ó ní wa ma khalaqtul jinna, Ọlọ́run bá ní èmi ò dá àlìjànnú wal insa àti èèyàn lásán o illa liya'budun, lẹ́yìn pé ká máa wá sin mi nìkan, illa liya'budun. àyà yẹn ló já mọ̀ pé purpose of creation òun náà ni pé káwáyé, káwá sin ọba adẹ́dà, ká má sin tàlàdá. gbogbo ẹni tí wọ́n ti ń sin ntí aláàdá ó ti ṣìnà. Ọlọ́run bá Allah sọ Quran kalẹ̀ fún wa láti bẹ̀rẹ̀ Quran dópin rẹ̀. Ọlọ́run bá ní kitabun, Ọlọ́run ní ẹ̀rí tírà yẹn uhkimati ayatuhu, asàlàyé gbogbo àwọn ọ̀rọ̀ tá a sọ síbẹ̀. thumma fussilat min ladun hakimin khabir, látọ̀dọ̀ Ọlọ́run ọba Allah, ọba ọ̀jọ̀gbọ́n, ọba tí fún yàn nírò. ìhun náà ní tírà náà ti wá o. kí ni tírà náà wá sọ? alla ta'budu illallah. Ọlọ́run ọba ní ẹ má sìn nǹkan míì lẹ́yìn Ọlọ́run, òun náà ni alukur'ani gbé wa. gbogbo tó wà ní kur'ani pátá Allah nìkan ni ẹ̀sìn lọ́wọ́ à ń bẹ̀. qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wa a'budu Allah wa la tushriku bihi shay'an. aṣọ kur'an kalẹ̀ kó lè wá fi ìjọ kan lọ́wọ́ ọba nílẹ̀. gbogbo kéwù tẹ̀yìn bá ń ké láyé tí má ti ń sin nǹkan mẹ́yàtọ̀ sí Ọlọ́run ọba, kéwù yẹn ti dòfò. gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba, ọbẹ̀ ìlera Ànábì Nuhu, kárí gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́run rán sílé ayé pé ẹ lè jíṣẹ́, ẹ lè ṣàlàyé fáwọn èèyàn. Ọlọ́run sọ purpose tó ń fi ran wọn. ó ní wa laqad ba'athna fi kulli ummatin rasula. Ọlọ́run bá ní kò sígbà tá à ní gbé àwọn òjíṣẹ́ dìde, tá a bá ti ń dá àwọn èèyàn sílé ayé láàmà gbá àwọn òjíṣẹ́ dìde láàrin wọn. ani ibudullaha, yìí tá a ti sọ fún wọn kan sọ fáyé ni pé ẹ máa sin Allah nìkan, wajtanibu taghut, ẹ jìnnà sí tọ́gùtù. tọ́gùtù ni ẹbọ. ẹni bá ti ń sin Allah òun lọ́gbọ́ lọ́ngbọ́, ẹni bá ti ń sin tọ́gùtù ńlá bọ̀rìṣà. Ọlọ́run ẹ jìnnà sí tọ́gùtù, Iblis, Shaitan, ẹ má sin Èṣù.
ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nígbà ọ̀rọ̀ wá rí báyìí gbogbo àwa tí yá wa nílẹ̀ Yorùbá wáyà wa mùsùlùmí tọrọ òye táwa náà bá wọn sọ pé ìṣẹ̀ṣe lágbà ìṣẹ̀ṣe kọ́ lágbà o ìṣẹ̀ṣe lọ́nà ìṣẹ̀ṣe kọ́ lọ́nà igbó òun ni ìṣẹ̀ṣe ìṣẹ̀ṣe kò kí ṣẹ̀sìn Ọlọ́run ẹ̀sìn èṣù ní ẹ̀sìn ṣàìtàn báwo la ṣe wá dá àwọn èèyàn mọ̀ nílẹ̀ Yorùbá yìí pé èṣù làwọn lẹ́yìn ń sìn gbogbo ẹni tó bá ti gbé síwájú tó bá ti ń sìn tí èèbá ti jẹ́ Allah òun sòsànù nílẹ̀ Yorùbá àwọn kan àwọn lómi wọn máa pè wọ́n ní àwọn tí wọ́n ń sin Ọya àwọn yẹn pọ̀ lọ́sùn state dáadáa wọ́n ń sin ibòmí náà o ẹni bá ń sin omi olóòṣà ni oníṣẹ̀ṣe ni ẹni bá ń sin ìgúnnú olóòṣà ni oníṣẹ̀ṣe ni ẹni bá ń sin Ọbàtálá oníṣẹ̀ṣe ni olóòṣà ni gbogbo ẹni tí bá ń sin Ògún irin àwọn arin ó gbàgbé pé nìkan ló dá irin yẹn irin tí ń sìn yẹn ó gbàgbé pé nìkan ló dá olóòṣà ni ẹni bá ń sin òkúta Láàtà àwọn tí wọ́n ń sin òkúta òkè sóbí òkè Ìbàdàn ẹlẹ́bọ ni oníṣẹ̀ṣe ni wọ́n àwọn tí wọ́n ń sin ẹ̀lúkú àwọn tí wọ́n ń sin Agẹmọ àwọn tí wọ́n ń sin Ẹ̀yọ̀ nílùú Èkó Ẹ̀yọ̀ lòsà tí wọ́n lẹ́kọ̀ọ́ àwọn kan ń sin Ṣàngó ẹ̀yọ́ Miami láǹbẹ̀ tí wọ́n ń bí lákòjọ ni wọ́n ń sìn gbogbo ẹni bá kú lérí ẹ̀ ó kú lólòsà ni ó kú lẹ́lẹ́bọ ni àwọn mùsùlùmí wọ́n ń sin sàárì àwọn ṣéwù tó bá ti ní ṣòro ń lọ bí sàárì àfà Àlímì ńlọrin ó gbàgbé ọba tó dá àfà Àlímì bí mi bá ti ní ṣòro ń lọ bí sàárì Tájùl Àdábì lábẹ́kúta ń lọ wọ́n lọ sàárì ẹni tó wà nù sàárì ọ̀lẹ ni kò sí nǹkan kan tó lè dá ṣe fún rẹ̀ dépò tó yóò ṣe fún wọ ó sì ti kú tí ń retí ìgbéǹde ìjọ àlìkèyàmà ń retí ìjọ gbéǹde ìtọ́lọ́wọ́ dá fún lẹ́jọ́ òun gangan ọmọ ìjọ àlìkèyàmà ọlọ́ni yawma yaqumu nnasu li rabbil alamin ọlọ́ni gbogbo àwọn tẹ́ńbẹ́nu sàárè wọ́n dìde fọlọ́hún kálukú wọ́n máa wá retí ojú rere ọlọ́hún wọ́n máa bẹ̀rù ọlọ́hún ẹ̀rù ọlọ́hún máa bà wọ́n pé kí ni ọlọ́hún fẹ́ dá lẹ́jọ́ lẹ́ni ẹni tí ń retí ìdájọ́ kò lè gbà ọ́ lẹ̀ torí kò tí mà yí tọ́lọ́hún gbà nínú títí ẹ̀ kò sì mọ̀ bọ́lọ́hún foríjì bọ́lọ́hún foríjì wọn sàárè àwọn sẹ́wù àwọn kan lágége sàárè bàbá dámà ṣe gbogbo àwọn sàárè tó wà nílùú ó wà láwọn ilẹ̀ Cairo náà o sàárè àmọ́ Tìjání sàárè ṣe Ibrahim Kaula nílùú Senegal sàárè Sheikh Badawi èyí tí wọ́n tún gbé dìde ṣe oní sàárè ìdásalati wọ́n lè change aṣọ láìpẹ́ bí ọ̀sẹ̀ méjì sísìn wọ́n change aṣọ sàárè nígbà tí yẹn bá ń change aṣọ Kaaba gbogbo ẹ̀ náà gbájú ẹ̀ náà ni àwọn tó wà nínú sàárè yẹn wọn ò lè ṣe kankan fún wa nínú táǹfẹ́ wọn ò lè gbé wá ga wọn ò lè sọ wa wọn ò ní kankan tí wọ́n lè ṣe lẹ́yìn Ọlọ́run ọba láti ṣe nǹkan fún yàn làwọn afáfẹ́ máa ń pe sàárè àwọn wòlíì náà lójúbọ gbogbo ẹni tí ń bá ń lọ bì kan tí ń lọ tó dà níyàn pé ibi tó ń lọ yẹn ni ó gbà wọn lẹ̀ ni ó là wọn ojúbọ nìkan náà èyí tó gbà tó ń bá gbé igi àbí tó ń bá gbé irin síwájú láti máa pè ní oníṣẹ̀ṣe ẹni gbé sàárè síwájú náà tí ń bọ tí ń fọwọ́ ra sàárè tẹ́mi rẹ̀ gbà pé mo dóhun ti débi sàárè bùkátà òun ti bí ya òun àtẹni tí ń sọ̀sùn bákan náà torí omi Ọlọ́run ló dá sàárè àtẹnitọ́ wà ń bẹ Ọlọ́run ló dá wọn náà ìtí ń jẹ́sìn ni pé kó darí ọkàn rẹ sọ́dọ̀ Allah nìkan tó bá ti darí ọkàn rẹ lọ́dọ̀ màláíkà ó ti dẹlẹ́bọ tó bá darí ọkàn rẹ lọ́dọ̀ àwọn ànábì Ọlọ́run ó ti dẹlẹ́bọ tó bá darí ọkàn rẹ lọ́dọ̀ àwọn ṣé wòlíì ó wà láyé kò sí láyé ó ti dẹlẹ́bọ kò sẹ́ni kankan tí ì ṣe kankan fún yàn lẹ́yìn Ọlọ́run kulillahumma malikal mulki tutil mulka man tasha Ọlọ́run ọba nìyẹn ànábì máa kì mí máa yìn mí ipò Ọlọ́run ọba tó ní gbogbo ọlá tí dáyàn lọ́lá ìwọ ló fẹ́ni tó bá wù ọ́ lọ́lá o wa tanzilul mulka mimman tasha ìwọ ló sì ń gba ọlá lọ́wọ́ ẹni tó bá wù ú lẹ́yìn Allah kò sẹ́ni tó lè fún yàn lọ́lá mọ́ irọ́ gbogbo ẹ̀ Allah ní decide ní tí ó bá ṣẹlẹ̀ ní sámà tilẹ̀ lófin idha qada amran fa innama yaqulu lahu kun fayakun Ọlọ́run ọba ní tó ń bá ti díẹ̀ kankan bá ti fẹ́ ṣẹlẹ̀ lérí ilẹ̀
òun nìkan ló wọ́n pàṣẹ láti sánmà, òun nìkan máa rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀, máa rí bẹ́ẹ̀ Ọlọ́run kò sẹ́nìkan tó lè yí padà, máa rí bẹ́ẹ̀ Ọlọ́run kò sẹ́nìkan tó lè ní kó rí bẹ́ẹ̀, kò sáṣẹ lọ́wọ́ ẹnì kankan, ọwọ́ Ọlọ́run làṣẹ wà. Inna Allaha balighu amrihi, Ọlọ́run bá ní tóun bá fẹ́ ṣe kò sẹ́ni tí ó di lọ́wọ́ tí òfin ní ṣe, ìtọ́lọ́wọ́n bá sì ṣe kò sẹ́nìkan tí ó ṣe, ètí wọ́n ń pè ní ìmánì nìyẹn. àwọn anábì Ọlọ́run ọba àmọ́ ní kọ́lọ́run bá kẹ́ wọn àtúmọ̀ sàdúrà fún wọn ní alayhi salatu wa salam, wọ́n ní ìdí àdúrà wa, àwọn kan ní bùkátà sí wa bí ká máa sàdúrà fáwọn, gbogbo àwọn àfa wòlíì wọ́n ní bùkátà sí wa ká tó máa fàdúrà ràn wọ́n lọ́wọ́, àmọ́ ní rọ̀yìmọ̀ Ọlọ́run bá kẹ́ gáfárà Ọlọ́run bá fìríjì. Ànábì Muhammad sallam, ànábì ní sallu alayya, ànábì ní ẹ máa sàṣàlátù fún mi kọ́lọ́run bá Allah kó ṣàánú mi, ànábì tún ní bùkátà sáwà pé ká máa bá wọn bẹ̀ lọ́hùn. Àhẹ́bó lòun sì wá wà níwájú wa tá a máa wá sìn yí pé ànábì ní ó gbà wá, ànábì ní ó gbà mí, ọ̀rọ̀ burúkú ni, ànábì gbà yàn, Allah ni máa gbà yàn. Hadha wal Islam, eléyìí lè sìn tí wọ́n fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹni bá ti ń sìn nǹkan mi lẹ́yìn rẹ̀ ó ti dẹ̀ lẹ́bọ̀. Gbogbo ẹni tó bá ké tó máa ní ẹ̀yin àjẹ́ ẹ̀yin ẹ̀ṣọ́ ẹgbà mí, ẹni bá ní ya waliyallah ṣéwù lágbájá ṣàánú mi, ànábì lágbájá gbà mí má gbàgbé mi, ó ti dẹ̀ lẹ́bọ̀. Ẹni tí ń lè lérí nídìí igi nídìí omi ipe tí wọ́n òòṣà yìí tó bá ṣe nǹkan báyìí fún mi, èmi náà sì máa èmi náà ṣe báyìí, ó ti dẹ̀ lẹ́bọ̀. Gbogbo ẹni tí ń pe nǹkan tí ń pa ẹ̀dá ìtọ́lọ̀ ń dá lẹ́ranko tí ń pa láì jẹ́ pé ń pa fọlọ́hún tó ní bísímìlá, ẹnì kan tó lẹ́mìí téèyàn bá ti ń pa tí èyí jẹ́ pé òun pa tó ní bísímìlá, tó bá ti pa fún nǹkan òun ó ti ń ṣẹbọ, torí tó bá ti ní bísímìlá, bísímìlá kí náà wà padà wá jẹ́ bísímìlá ṣaitan. Gbogbo àwa tí à ń lọ lé sógun owó ẹlẹ́bọ ni wá, tó bá ti ní kankan tó wà nínú ilé rẹ tán tó bá ti lò ó lówó ẹlẹ́bọ ni ọ́, oníṣẹ̀ṣe ni ọ́. àwọn oníṣẹ̀ṣe táwọn náà ń ṣe lọ́dọ̀ wọn nìyẹn, kò pé méjì, àdúrà làwọn ń ṣe ń bí. gbogbo nǹkan tó bá fi ń sọ́ra protection pé kí ni tó bá so mọ́lé tó bá so mọ́ dì í tó bá wọ gbé aburú òní sí ọ, kò sẹ́ni kan tó lè dá aburú padà lẹ́yìn Ọlọ́run. nítorí so mọ́ dì yẹn ọkàn tán rẹ ní tọ́lọ́run bá fẹ́ ṣe ní òṣèlè o, èyí tó so mọ́lé yẹn ọkàn tán rẹ ní. gbogbo yìí tó lọ lè karabọ̀ wípé wọ́n ní ẹja àwọn ẹgbẹ́ àgbà ẹgbẹ́ ayé ẹgbẹ́ àwọn àjẹ́, irọ́ ni. tọ́lọ́run bá ti fẹ́ ṣe kankan àjẹ́ àtàgbà ò lè dá dúró. Ọlọ́run ní decide kìí ṣàgbà kìí ṣàjẹ́. tètè mú gbàgbọ́ rẹ ní tuntun kó o tó lọ lè tẹ́rí gbàsọ́. ń rè àjẹ́ ní malaria, àjẹ́ ní stroke, àjẹ́ ń kú. Allah nìkan tí èkú la gbára lé. Ọlọ́run ní wa tawakkal, Ọlọ́run ní ẹ gbára lé alhayy alaye alladhi la yamutu tí kò ní kú. ìtumọ̀ ẹni pé ẹ má gbára lé gbogbo ohun tó kù jọ padà ṣe kínní lọ́wọ́ àpadà kú. eléyìí ni wọ́n ń pè ní Islam. ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa, ẹ dákun torí tọ́lọ́wọ́ bá wa, ẹ jí kí kálọ̀ lé tún Islam wa ṣe. ṣahadatu an la ilaha illallah tá n pariwo yẹn àmọ̀túnmẹ́ o. mo jẹ́rìí pé kọ́sọ́ba tó yẹ ká sìn lẹ́yìn wọn Ọlọ́run ọba wọ́n ló sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn náà, ìtumọ̀ ẹni ẹ o. mo jẹ́rìí òun fìdí ẹ̀ múlẹ̀, bó ń pèrò ó ní ashhadu an la ilaha illallah, bó ń ṣe kọ́ ọmọ ó ní ashhadu an la ilaha illallah, bó ń ṣe tashahhud ó ní ashhadu an la ilaha illallah. ipe mo jẹ́rìí pé wọ́n kò sẹ́ni tó yẹ ká sìn lẹ́yìn wọn Ọlọ́run. ṣé bó ṣe wá rí inú ọkàn nìyẹn? ṣé n tá n sọ yẹn àti n tá n ṣe yìí ṣé ó jọra wọn? àwọn oníṣẹ̀ṣe wọn kì í ṣẹlẹ́sìn o, olóòṣà ni wọ́n. àwa tá a jẹ́ mùsùlùmí àwa là ń ṣẹ̀sìn, àwa ń sìn Allah, àwọn ń sìn Èṣù. ṣé wàá rí sùn yẹn ní wàá gbé nǹkan kan síwájú wọn ká máa pè lọ́lọ́run, kí wọ́n máa béèrè tí wọ́n fẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run bá fi ní alam ahdi ilaykum ya bani Adam, Ọlọ́run bá ní ẹ ti gbàdéhùn yẹn ọmọ nabi Adam alla ta'budu shaytan, ní pé ẹ ní sìn Èṣù. Innahu lakum aduwwun mubin, ọ̀tá yín lè sùn wá ní buduni, èmi lè má máa sìn, àdéhùn tẹ́ gbà ní ẹ hada siratun mustaqim, kẹ́sìn mi lójú ọ̀nà o. aláàánú tún jóyè wáyé pé àwa méjìlá wà nílé ayé, àwa tá à ń sìn òun àtàwọn tí wọ́n ń sìn Èṣù. àwa mùsùlùmí là ń sìn Allah, àwọn oníṣẹ̀ṣe Èṣù wọ́n ń sìn. mọ́ wàá bá wọn sìn Èṣù kó tó jáde láyé, torí pé ó léwu gan. Ọlọ́run bá aláà kọ́ mọ́sá mọ́ wa dójú báyìí lọ. alhamdulillahi wahda wassalatu wassalamu ala ma la nabiyya ba'da wa ala alihi wa ashabihi wa man tabi'ahum bil ihsan ila yawmiddin. ashhadu an la ilaha illallah wahdahu la sharika la wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ibadallah. ẹ̀yin orísun Ọlọ́run bá wa, khuturatu shirk, ewu tó wà ń bí kéèyàn máa darapọ̀ mọ́ àwọn oníṣẹ̀ṣe.
bóyá ìjọ ń ṣe àbọ̀ ń finance wọn on sponsor wọn on náwó síbẹ̀ wọn náà fẹ́ ṣe ọdún ẹbọ nílùú láǹbẹ́ wọn náà ń dáwó kọ́dà bọ́ọ̀ bá wọn ṣe ẹjọ́ ń ṣe náà ni torí owó rẹ̀ náà ló jẹ́ kó rọrùn fún wọn láti ṣe ó sì gbàgbọ́ náà lójú fún wọn lówó tó o bá gbàgbọ́ tó ọmọ ọlọ́wọ́n bá rẹ bó ṣe kọ́ mọ́ ó ní bá wọn dá sí. àwọn èèyàn wọ́n fẹ́ ṣe ìwúrí ọdọọdún fọ́ ọba mi yàtọ̀ sí ọba rẹ̀ Allah ó sì yọ́nú sí ó sì dákẹ́ ó sì lágbára láti stop wọn ó lágbára láti pè wọ́n ó dákẹ́ adépẹ́ ọlọ́wọ́n bá rẹ̀ yẹn ò mọ́ dáadáa ẹbọ léwu gan ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ní gbogbo ẹni tó bá kú lérí ẹbọ òun ọlọ́run ní foríjìn lọ́rùn o eléyìí náà ti tó kò sẹ́ni tí ó bẹ ọlọ́run tọ́lọ́run ó gbọ́ kódà bá ànábì bẹ ọlọ́run ní gbọ́ ànábì ní òṣèlú ní bẹ ọlọ́run ibi kọ́ ọlọ́run foríjìn lẹ́bọ̀ tọ́lọ́run ti sọ nígbà tó wà láyé pé má kana lin nabi ọlọ́run bá ní ànábì ò tó bẹ́ẹ̀ o walladhina amanu gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tó ń bẹ láyé wọn tó bẹ́ẹ̀ an yastaghfiru lil mushrikin kí wọ́n máa wá bẹ̀ mí pé kí n foríjì ẹlẹ́bọ kí n foríjì oníṣẹ̀ṣe walau kanu uli qurba ìbá jẹ́ àwọn bàbá wọn àti ìyá wọn èmi ọlọ́run ọba ò ní ìnígbà ọlọ́run ní ànábì gan kó jòkó jẹ́ gbogbo àwọn tó kú lẹ́bọ nínú àwọn fámílì ànábì sọ fún wọn kan tó kù láyé tẹ́lẹ̀ pé la ugni ankum minallahi shay'a tá a bá dọ̀run kò sí tí mo fẹ́ ṣe o gbogbo àwọn kan tí mo kà kalẹ̀ lẹ́ẹ̀kan òun náà wọ́n ń pè lẹ́bọ ẹni bá ti ń sìn kàn bẹ̀ tó bá kú tó bá jáde láyé ọlọ́run lòun ní foríjìn lọ́run ẹlẹ́ẹ̀kejì nínú aburú tó wà ń bí ẹbọ gbogbo iṣẹ́ téèyàn fi ọjọ́ ayé rẹ̀ ṣe nínú àwọn iṣẹ́ rẹ̀ àtàwọn ìbádà téèyàn fi ọjọ́ ayé rẹ̀ ṣe nínú àwọn ìjọsìn ọlọ́run ní walau ashraku ọlọ́run bá ní gbogbo àwọn ànábì ọlọ́run tẹ́nìkan bá ṣẹbọ nù wọn tí wọ́n bá lè ṣẹbọ la habita anhum ma kanu ya'malun gbogbo tí wọ́n fọjọ́ ayé wọn ṣe ní ìbádà àti ní rere gbogbo ẹ̀ bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ ọlọ́run ní gbà lọ́wọ́ wọn ọlọ́run ní gbà ọlọ́run ní walau ashraku ṣẹ̀rá àwọn ashraku tó wà ń bẹ̀ àwọn ànábì ọlọ́run rí fàásì àwọn ànábì ọlọ́run ọba aláǹrí fàásì nígbà tí ọlọ́run bá ń sọ pé walau ashraku tí àwọn ànábì ọlọ́run bá ṣẹbọ òun ò ní fèrèjì wọn táwọn àfáà bá wá ṣẹbọ ńkọ́ táwọn àfáà lọ́wọ́ wá fèrèjì táwọn àfáà súnmọ́ ọlọ́run táwọn ànábì ọlọ́run májà àfáà kan wọ́n tán o àfáà tó bá ti gbẹ́bọ lọ́wọ́ àfẹ́ ẹlẹ́bọ ni wọ́n máa ń pè é májà nìkan ó fi láwà ní abirùngbọ̀n àbí èrò pọ̀ àwọn ní bó ṣe wà yẹn ọmọ àfáà ní tó bá ti ní kíní ìwà gbà wá lò ọwọ́ ń béèrè pé kí láfi ṣe ó ní ẹ̀gbọ́n ọjọ́ kó lásán ara gbé láyé gbogbo ẹni tí ma ti ń sọ bẹ́ẹ̀ mọ̀ pé lórí burúkú ni o gbogbo àwọn ànábì ọlọ́run ọba èyí tó bá ṣẹbọ nù wọn ọlọ́run ọba ní gbogbo sẹ̀rẹ̀ ó bàjẹ́ bí sẹ́bà ti bàjẹ́ yóò wọ náà nìtúmẹ̀ ọlọ́run ọba aláǹsọ ọ̀nà ayé àtọ́sọ kalẹ̀ níjọ́ ọdún hajj tá nàbí ṣe wa adhanu minallahi wa rasuli ọlọ́run ọba ní eléyìí ní announcement wa adhanun adhan ẹ̀mọ́ ladani adhan nàdẹ́ lọ́mọ announce pé àsìkò orin ti tó ọlọ́run ọba ní wa adhanu minallah announcement ní látọ̀dọ̀ ọlọ́run ọba o wa rasulihi àti látọ̀dọ̀ annabi ila nas sí gbogbo àwọn ẹ̀dá ọlọ́run yawmal hajjil akbar ní àárọ̀ ọjọ́ ọdún iléyá yawmal hajjil akbar annallaha kí ni announcement náà annallaha ìpè ọlọ́run ọba wa bari ọlọ́run ti yọwọ́ ti yọsẹ̀ minal mushrikina wa rasuluhu nínú ayé àwọn ẹlẹ́bọ ànábì náà ti yọpá yọsẹ̀ nínú ayé àwọn ẹlẹ́bọ tọ́lọ́run bá ti yọpá yọsẹ̀ nínú ayé rẹ̀ kí ló tó kù jàmá kọ́rọ̀ rẹ̀ ọmọ dàrú ni tọ́wárò pọ̀ lówó owó yẹn padà tán tọ́wárò pọ̀ lọ́lá ó padà bọ́lẹ̀ tọ́wárò pọ̀ níyì ó padà kàbùkù tọ́wárò pọ̀ alágbára ni ó padà dọ̀lẹ́ tọ́wárò pé eléyàn ni àwọn yẹn padà túká mọ́ lọ́wọ́ tọ́wárò pọ̀ lálàáfíà ó padà dàlá rẹ̀ tọ́wárò pọ̀ àlàyé ni ó lọ ń ṣẹbọ ó padà dòkúnjọ́ kan tẹ́nìkan kan ò ní jí ọ lẹ́yìn ọlọ́ ẹ̀yọ́ máa ya ẹ̀dá kan tó tọ́lọ́wọ́ bá wa bọ́lọ́wọ́ bá ti yọwọ́ kó náà yàn kọ́rọ̀ ọmọ dàrú lókun èyí tó wá burú jáì ń bẹ al-khuludu fi an-nar òun náà ni pé yẹn bá ti kú lérí ẹbọ gbogbo àwọn ẹbọ tí mo kà lẹ́ẹ̀kan yẹn bí mo ṣe kà yẹn nígbà àwọn míì bẹ tá a mọ̀ àwọn míì bẹ tá a mọ̀ tá a ṣẹ̀ṣẹ̀ mọ̀ ń sìn bóra ẹni tí lọ sàárè tí lè fọwọ́ra sàárè tó gbà pé bàbá tó wà nù sàárè ní ọ̀là òun ní ọgbà òun
bí ká máa pọ̀fọ̀ ká máa pè àwọn ayé ká máa pè àwọn èṣù ká máa pè àwọn bàbá tó ti lọ kánsá àánú wa káràn wá lọ́wọ́ má pè ẹ̀dá ọlọ́run o gbogbo àwọn ẹbọ tá a kà yín àtẹ̀yí tá a mọ̀ tí wọ́n ń ṣe táwa náà ń pè wọ́n lẹ́lẹ́bọ táwa mọ̀ pàwọn náà tó ń ṣẹbọ. ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè ní máa ń lọ lè sóògùn fẹ́ kí lóun náà bí gbóògùn fẹ́ jẹ mọ́ ẹbẹ́ bọ ni ọ̀fẹ́ rán èṣù sí ọkọ rẹ láti mú lẹ́rú ètò wọn pè lóògùn fẹ́ náà nìyẹn ó sì lè rọ́kọ rẹ mú lẹ́rú ọ̀bẹ èṣù ni èṣù ni wàá bọ́ mú yóò wá fa àlẹ́ ọ lọ́wọ́ ọmọ wa pa á láṣẹ nítorí bá ti ní kó ṣe ní ọmọ wa ṣe bọ́ bá ti kú pẹ̀lú jàlùbáàbù àbí pẹ̀lú nìkọ́ọ̀bù ni ó lè wọ náà ni ọ gbọ́dọ̀ wà náà lọ́wọ́ pẹ̀lú èṣù iyyaka na'budu làwa mọ̀ ọlọ́run nìkan láwọn sìn wa iyyaka nasta'in tábàdé ní sọ̀rọ̀ àwọn wà náà lọ́wọ́ aṣọ́dọ̀ ọlọ́run kọ́lọ́mọ́sán rẹ̀ nìkan kan wà lọ́wọ́ kọ́lọ́mọ́sán wà lẹ́lẹ́bọ̀ al-khuludu fi an-nar wọn lẹ́yìn òní jáde nínú náà tọ́ba ìṣẹ́ bọ́ ńlá o innal ladhina kafaru min ahli al-kitab ọlọ́run ní sẹ́ra àwọn kèfèrí nínú àwọn tá a fún tíra síwájú àwọn Júù àtàwọn Christians wal mushrikin àtàwọn ẹlẹ́bọ oníṣẹ̀ṣe fi nari jahannama ọlọ́run ní iná jahannama ni wọ́n bọ̀ inú iná jahannama ni wọ́n bọ̀ khalidina fiha ọlọ́run ní wọn ò ní jáde máa ń bẹ̀ ulaika hum sharrul bariyya ọlọ́run ọba ní èèyàn burúkú ni wọ́n asbabul khalas kí ni wọ́n làwọn kan tá a ṣe tá a fi bọ́ kó nu ẹbọ alákọ̀ọ́kọ́ ká máa lọ lè kéwú ká máa lọ lè ka tawhid kitabu tawhid kitabu iman ká máa lè kéwú lọ́dọ̀ àwọn ọba sunna kí wọ́n sàlàyé pé ẹbọ lélẹ́yìn ẹbọ lélẹ́yìn ẹbọ lélẹ́yìn torí pé tọ́ọ̀ bá kéwú lòdì ẹbọ mọ́ ọkọ̀ ọmọ gbé eríkà kínú Islam ni ọ jáde láyé tán lọ́wọ́ rí i pé gbogbo sẹ́rẹ̀ ti ṣòfò wọ́n kàn sọ fún ọ pé ìwọ débò orí kìnnìkan kan mọ́nu ṣọ́ọ̀bù rẹ tí tó ń pè lálágbára wọ́n ń tarin wọ́n ń ta símẹ́ǹtì àbọ̀ ń ta blọ́ọ̀kì ètò rí mọ́bẹ̀ yẹn kí n lọ gbàgbọ́ tó fi rí mọ́bẹ̀ àní mo fẹ́ kọ́ ràn lọ́wọ́ ni ta ni wàá ràn yẹn lọ́wọ́ lẹ́yìn Ọlọ́run ọ̀rọ̀ rẹ ti dàrú nìyẹn má gbára lé nǹkan mi lẹ́yìn Ọlọ́run má ṣàdúà àdúà ń gbà ọlọ́lẹ̀ wáyé mà èyí tá à ń sọ yìí náà ara tá à ń sọ nù bí ìsìn sọ yìí sìn ọ̀hún wá mà ní ẹlòmíì ti dẹ́bọ̀ mà nísìn ọwọ́ mà wá tún wúlọ lé kéwú gbogbo àwọn ẹbọ tá a sọ yẹn ló tún wá ní àwọn ayé àtàdísì àti gbogbo àwọn àlàyé tí fi ń jẹ́ bọ̀wọ̀ náà ọdún náà ọwọ́ mà lọ lé kéwú ìmọ̀ lọ lé kéwú máa mú yàn bọ́nu ẹbọ ẹlẹ́ẹ̀kejì ọmọ ṣàdúà ibi kọ́ lọ́wọ́ bàálà kọ́ mọ́jọ òkú lẹ́lẹ́bọ anabi wa Ibrahim alayhi salatu wa salam wajnubni wa baniya an na'buda al-asnam ọbẹ̀ lọ́ni oníwọ̀ Ọlọ́run gbé mi jìnnà àtàwọn ọmọ mi kóun bí ká máa bọ òrìṣà ká máa sin asnam àwọn eré tó wà láàrin ìlú èmi àtàwọn àrọ́mọdọ́mọ mi mọ́jà bá wọn ṣe ìṣẹ́ṣe anabi Ibrahim máa sọ fọlọ́ wọn náà máa ṣe ládùúgbà wajnubni wa baniya an na'buda al-asnam wajnubni wa baniya an na'buda al-asnam wajnubni wa baniya an na'buda al-asnam ọmọ wí láàárọ̀ ọmọ wí lóru torí pé ẹbọ ọwẹ́ gan àwọn ẹlẹ́bọ sì pọ̀ nínú ẹbí wa wọ́n pọ̀ nínú ara wọ́n pọ̀ nínú àwọn ọ̀rẹ́ wọ́n pọ̀ àwọn pọ̀ jù wá lọ láàrin ìlú àwọn afẹ́ ẹlẹ́bọ lọ́pọ̀ nínú àwọn lè má mú ìlú àfikọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́mọdé ọjà sí wọn lọ́wọ́ nígbà ìṣòro àbí nígbà àdẹ̀ra wọ́n ṣe bọ́ o lẹ́yìn náà àwọn àlùfáà wọn gbọ́dọ̀ dákẹ́ láti máa sọ fún àwọn èèyàn yìí pé gbogbo ṣéwù tó bá ti kú ẹ máa gbé lọ tẹ́ ìtẹ́ ni ilé alààyè kìí sínú ilé ìtẹ́ ilé a máa ń gbé alààyè lọ àfáàkú wọ́n sì ń sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí bàbá àdínì wọ́n lòun náà ni lèmọ́mù mọ́sálásí òun náà lọ́ra lẹ̀ nígbà ó sì wá kú tán wọ́n ní kàn sí sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ṣéwù kú wọ́n sì ń sẹ́gbẹ̀ẹ́ lé kéwú ìyín máa ń sọ sàárè yẹn di ojúbọ ni nígbà àwọn yẹn bá ti ń lọ bẹ̀ tí wọ́n gbé bùkátà lọ bẹ̀ ta ni sọ́mọ́dù jama ẹ mọ̀ tó ma sọ́mọ́dù ni kúlù Allahu ahad Allahu as-samad ẹ mọ̀ tó ma sọ́mọ́dù ni ọba àtẹ̀yẹ̀ máa ń gbé bùkátà lọ́dọ̀ yẹn ni wọ́n pè ní as-samad ọlọ́run lóhun nìkan lòun jẹ́ bẹ́ẹ̀ ọmọ ya mi ká jẹ́ kí ó yí àwọn èèyàn yìí gbogbo ẹni tó bá ti kú nínú àwọn àfa nínú àwọn ẹni rẹ̀ ìtẹ́ni ká máa ṣe kíní ká máa gbé lọ láì ṣe bẹ́ẹ̀ wọ́n máa da ojúbọ lẹ̀ ládùúgbò tó ráwọn aláìmọ̀ kan lọ́pọ̀ jù ara àwọn èèyàn tí wọ́n bu sàárè ṣéwù tí wọ́n lè fi sógun tajà ara àwọn tí wọ́n bu sàárè ṣéwù tí wọ́n bu yẹ̀pẹ̀ sàárè tí wọ́n lọ lè fi ṣe oògùn kéèyàn fi rọmọ bí wọ́n mẹ́ni kan tí ń sọ pé òun ní àṣírí kan lọ sàárè ṣéwù àìní yẹ̀pẹ̀ sàárè ṣéwù lè yẹn máa fi ṣe tóbìnrin bá ń wọ́ ọmọ tí ó bá ẹ̀dá kan yẹ̀pẹ̀ máa ń fún yàn lọ́mọ irú ìsìláàmù tí àwa bá ńlẹ̀ Yorùbá nù àmọ́ àwọn ìsìláàmù àwọn sàábé aláàlà wọn máa ń bẹ̀ pé kó fáwọn lọ́mọ kúlọ̀ Allah wọn máa ń ká lam yalid wa lam yulad tó bá kakúlọ̀ Allah wọn padà bímọ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àdúrà tí Ànábì Zakariya ṣe tó fi bímọ ó wà ní Al-Qur'an
Rabbi habli minas salihin Ànábì Ibrahim bẹ Ọlọ́run ọba ẹ fún Ọlọ́run fún mi Ọlọ́run ta mí lọ́rẹ Allah ni wọ́n máa ń gbé wọ́n yí lọ́dọ̀ yẹpẹ̀ ẹjá darí ọkàn wa sọ́dọ̀ Allah kájọ ọkàn wa kó lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ Ànábì ni afawa Jabir Abdullah ní nahar rasul ó là Ànábì kọ́ an yujassasa al-qabr ká máa dírẹ́sì sáré wa an yuq'ada alayhi àbí ká máa jòkólé sáré lérí wa an yubna alayhi Ànábì kọ́ ká máa kọ́lé lé sáré lérí ṣé àwọn afa àti wọn kọ́lé lé àwọn sáré àwọn afa wọn àbáwọn ṣé wọn ṣé wọn kàdísì ó wà nínú Sahih Muslim nígbà míì àyìnbá kan ò jẹ́ kí wọ́n mọ̀ nígbà míì wọ́n mọ̀ wọ́n ní táwọn fẹ́ ṣe nìyẹn torí wọ́n ń ṣe ní àwọn ìlú míì náà bíi Sudan bíi wọ́n ṣe ní Cairo wọ́n ṣe ní Morocco wọ́n ṣe láwọn ìlú míì wọ́n ń ṣe nílẹ̀ Lárúbáwá kọ́ lẹ́sìn nítorí wà nù Kùránì àtàdísì wọ́n ń pè lẹ́sìn kì í ṣe gbogbo Lárúbáwá oyin lọ́mọ tí ń ṣe kì í ṣe gbogbo Lárúbáwá ló gbèsè yé Arabu ń ṣe ọ̀kan jọ ni Ọlọ́wọ́n máa lùlù wọ́n máa jó ó nítorí pé àwọn Arabu ń lùlù wọ́n ń jó ṣé àwọn Arabu ni wọ́n rán sọ àbá nàbí Ànábì ní kó obìnrin ọmọ lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run bá ní kí kó máa rìn jẹ́jẹ́ kó máa sáré rìn torí kílẹ̀ kẹsẹ̀ rẹ̀ kó máa ṣe kíni kó máa mì tí má ti ń mì àwọn èèyàn máa gbọ́ àyà Kùránì nígbà wọn ní kílẹ̀ kẹ́ ọmọ máa mì lóbìnrin wọn máa wá jó yóò lóun kọrin ẹ̀sìn àwa bí arábìnrin yẹn ó láwọn Lárúbáwá ń kọrin lòun fi ń kọrin àwọn Lárúbáwá náà ń ṣe tó ń ṣe yẹn ó bùkátà kéèyàn gbẹ́sìn rẹ̀ yẹ o Lárúbáwá kan ní ká tẹ̀lé o nígbà Ànábì ńlọ Ọlọ́run fi nǹkan méjì lẹ̀ fún yín ó lẹ̀ ní sọnù kitaballah wa sunnati al-Qur'ani àti hadith àti sunna ẹ̀jẹ̀ ló lè mẹ́sìn wa ọjọ́ ńlọ níbẹ̀ ní àwọn àtàjọ ń kí jí máa ń bí lọ́sẹ̀ tọ́lọ̀ yìí bàbá àwọn olè má wá jí máa ń bí ọ̀kan ni máa ń jòkó wọ́n ti bò wọ́n mọ́lẹ̀ Ọlọ́run mọ́tà jẹ́mi ẹni kọ̀ọ̀kan wa náà ogun ó ṣe òkógun tó wúwa náà wọ́n padà bò wá mọ́lẹ̀ náà ọ̀ pàdé Ọlọ́run wọ́n pàdé Ọlọ́run lẹ́lẹ́bọ̀ o pàdé Ọlọ́run ọba pẹ̀lú gbàgbọ́ torí ìṣẹ̀mí tó fẹ́ lò lẹ́yìn sàárè ìṣẹ̀mí gbére ni tó bá ti fèlè àgbákò bá ọ̀nù ọgbọ́n tọ́lọ́run sọ fún àwọn ẹlẹ́bọ̀ oníṣẹ̀ṣẹ̀ àtàwọn Júù Kírísítẹ̀nì ọgbọ́n tọ́lọ́run bá sọ fún Suratul Bayyinah Ọlọ́run bá ní khalidina fiha Ọlọ́run bá ní wọn ò ní jáde nínú náà tán bá ti wọ náà lọ́rùn o kò lásìkò kò lọ́dún mọ́ gbére máa ronú gbére yẹn jojúmọ́ kò jákò lọ́wọ́ àfa burúkú tí ń ṣe ọlọ́nà ẹni tí ń sọ fún pé nǹkan bẹ lẹ́yìn Ọlọ́run bá kókó lọ́dọ̀ ẹ̀ alaysa Allahu bi kafin abda Ọlọ́run bá ní sẹ́mi nìkan ò tó yín ni bọ́lá ti sọ ní Kùránì yẹn sáàlá nìkan ò tó yín ẹni tá a lọ ò bá tó gbogbo tá à ń sọ yóò níyẹ aláwọn yẹn náà lóòótọ́ wọn yẹ sọ lọ́wọ́ àmọ́ sáàmọ́ ni lọ́sọ̀ ní jàlùkì àmọ́ Ọlọ́run mọ̀sọ̀ wà lórí burúkú o Allahumma jannibna ash-shirka ma dhahara minha wa ma batan gbogbo tí ń jẹ́ bọ̀ yìí tó hàn àti yìí tó pamọ́ Ọlọ́run mọ̀sọ̀ lè wá jìnnà sí Allahumma yassir umura al-muslimina fi kulli makan gbogbo yìí tó lé náà rọ wa Ọlọ́run mọ̀sọ̀ ṣàánú wa Ọlọ́run mọ̀sọ̀ fi alọ́kàn balẹ̀ Ọlọ́run mọ̀sọ̀ ṣàánú wa Ọlọ́run mọ̀sọ̀ fi alọ́kàn balẹ̀ ara ń tọ́ da wàhálà alẹ́ tí ìyìn àti ibi àti wàhálà tó fi káàkiri gbogbo ilé gbogbo àdúgbò gbogbo ibi iṣẹ́ gbogbo àárín àwọn ọmọ èèyàn èyí tẹ́bọ̀ kó ń bẹ̀ lọ́pọ̀ jù nígbà tí ní Ọlọ́run ìsọ Ọlọ́run mọ́ igi àti irin làwọ́ máa sìn Ọlọ́run ní òun àfihàn lẹ̀ fakulitu astaghfiru rabbakum innahu kana ghaffara Ọlọ́run ọba aláà sọ fún Nuhu ó ní sọ fún wọn ká má sìn ẹ̀bọ̀ ọmọ kán lè túbá ọba aláà fún Ọlọ́run ọba yursilis samaa alaykum midrara tí wọ́n bá ti pẹ́ bọ́ títí wọn ò ṣe mọ́ òun sọ ojú alálùbáríkà kalẹ̀ fún wọn wa yumdidukum bi amwal òun dẹ̀ fún wọn ní owó tí wọ́n máa ná owó rọrùn òun bọ̀ wọn láṣìírí wa banin òun fún wọn láwọn ọmọ dáadáa wa ja'alakum jannatin wa ja'alakum anhara òun fún wọn láwọn ọgbà oko tó da wọ́n máa da oko wọn yóò máa yọ̀ tó da ẹ̀wù rẹ̀ tó wà bí kéèyàn túbá kò mí ẹ̀ bọ̀ Ànábì Nuhu ti sọ fẹ́ fún wọn sí wọ́n gbọ́ wọn gbọ́ nígbà Ọlọ́run bá ní kó láàrin wọn mo fẹ́ rọ̀jò Ọlọ́run ni mo fẹ́ rọ̀jò kó láàrin wọn wọ́n ti mú nǹkan mi lọ́lọ́ àwọn ẹni tí wọ́n ń sìn wọn kò kì í sọ Ọlọ́run èmi lọ́lọ́run ọba wá kó láàrin wọn mo fẹ́ pa wọ́n rẹ́ Ọlọ́run sì pa gbogbo ayé rẹ́ lẹ́yìn Ànábì Nuhu nìkan àtàwọn tí wọ́n gbà fún tí wọ́n gbọ́ Ọlọ́run ọba gbọ́ gbogbo àwọn ẹlẹ́bọ àti gbogbo àgbáláyé lọ́lọ́run parẹ́ Ọlọ́run máa pa wárun o Ọlọ́run máa pẹ̀ ní kọ̀ọ̀kan rẹ o kó ń di ẹbọ kó má parẹ́ o kó ń di ẹbọ kó má parun kó ní di ẹbọ kó má tẹ̀ wájú Ọlọ́run ẹ̀já gbára Ọlọ́run ọba wa ká máa sìn ká máa bẹ̀ ká máa pè é ká fọkànbalẹ̀ sí ọba alágbára ni ó sì fẹ́ràn ẹni tí máa ń sìn Ọlọ́run fẹ́ràn ẹni tí máa ń bẹ̀ Ọlọ́run fẹ́ràn ẹni tó bá gbàgbọ́ wòlíì Ọlọ́run ọba lẹ́ni tó gbọ́ Ọlọ́run ọba alágbọ́ kọ́lọ́mọ́sá sí wa ní wòlíì rẹ̀ kọ́lọ́mọ́sá wa lọ́ta Ọlọ́run Allahumma idi ukamana gbogbo àwọn olórí wa ọlọ́mọ́sá bá fún wọn mọ̀nà wasabbiti aqdama ulama'ina gbogbo àwọn àlùfáà wa kọ́lọ́mọ́sá bá mú wọn dúró lérí dáadáa gbogbo àwọn fásúnà tí wọ́n ń pèpè lọ sí la ilaha illallah kọ́lọ́mọ́ bá mú wọn dúró lérí dáadáa gbogbo àwọn tọ́rọ tí yé náà ọlọ́mọ́sá àjọrò yá wọn náà
wastaghfirullah innahu huwal ghafurur rahim.